Ẹ kú dédé àsìkò yìí gbogbo tẹ́ ẹ ti gbọ́ mi, ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta. Ọ̀dẹ̀ òdùn bí ṣe dáadáa la bá yín. Àwa la máa wá, ẹ̀yin náà la sì máa bá. Olùkọ́ Yorùbá yín náà ló tún dé sí tí ẹ gbọ́ yín yìí. Ẹ dákun ẹ tẹ́tí kẹ́ ẹ máa gbọ́ mi. Ṣé rí kí n tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lónìí? Ẹ jẹ́ n sọ ìtàn kékeré kan fún yín. Mo rántí dáadáa nígbà tá a sì tún kéré jù báyìí lọ tá a wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Àsìkò ní gbogbo nǹkan ẹ gbọ́. Nígbà náà, nígbà tá a kéré dáadáa jù báyìí lọ, wọ́n á máa pè mí ní orúkọ kan, àmọ́ wọn ò ní sọ orúkọ yẹn torí pé mo fẹ́ sojú abẹ gangan lẹ́kọ̀ọ́ ni. Ṣé rí nígbà náà, nígbà tí mo wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, mo mọ̀ ya olódò. Mo ya olódò tó jẹ́ pé kódà n ò mọ nǹkan kan kọ débi pé wọ́n mọ̀ ká. Ní àwọn ọ̀rẹ́ mi nígbà náà tí wọ́n jókòó tì mí ni màá máa gbé ìwé kan hàn pé ẹ dákun ìwé wo ni, mo máa sọ fún mi pé eléyìí ni ìwé sáyẹ́ǹsì, ìwé wo ni ìwé Yorùbá, ìwé wo ni ìwé Gẹ̀ẹ́sì, ìyẹn English language. Àmọ́ nígbà tó yá mo rí pé mò ń dá àwọn ìwé yìí mọ̀. Kí ló dé? Ó ní ìwé kan péré tí mo dá mọ̀ gbà dáadáa ńgbà náà, ìwé tá a fi máa ṣe sáyẹ́ǹsì. Báwo ni mo ṣe dá a mọ̀? Olùkọ́ wa ńgbà náà máa sọ pé ká kọrin tá a bá ti fẹ́ ṣe iṣẹ́ sáyẹ́ǹsì. Yóò ní sáyẹ́ǹsì ni máa ṣe o, sáyẹ́ǹsì ni máa ṣe, sáyẹ́ǹsì lára, sáyẹ́ǹsì ni máa ṣe. Tá a bá ti máa ń kọ orin, ó ti ní àmì kan tí mo ṣe sí ara ìwé nígbà náà tó jẹ́ pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ló wà ńbẹ̀ tó jẹ́ pé àwọn ọkọ̀ oníyẹ̀ tí ìyẹ́ rẹ̀ máa ń ṣe báyìí tá a bá ti ṣí ilẹ̀kùn rẹ̀ tí ilẹ̀kùn rẹ̀ ó lọ sókè. Ó ní ìwé tí mo fi ń kọ sáyẹ́ǹsì nígbà náà. Ẹ gbọ́, èmi ti ń tòótọ́. Àwọn tá a wá jọ lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà tó yá lẹ́yìn bí ọdún mélòó kan. Ìgbà tá a fi jáde ìwé kẹfà, mo ti ń rí i pé mo ti ń mọ̀ ká. Kíkọ mi ò dán mọ́rán, àmọ́ mo ti ń mọ̀ ká. N bá ti rí ọ̀rọ̀ Gẹ̀ẹ́sì báyìí, mo lè kà á. N bá ti rí ọ̀rọ̀ Yorùbá, mo lè kà á. Àmọ́ ṣé mọ̀ pé nígbà náà wọn ò kọ́ wa lédè Faransé, wọn ò sì kọ́ wa ní èdè Yíbò àbí Haúsá. Èdè tí wọ́n ń kọ́ wa nígbà náà tí wọ́n fi ń kọ́ wa náà ni èdè Gẹ̀ẹ́sì àti èdè Yorùbá. Èmi ti ń tòótọ́. Nínú ìwádìí mi ni mo ti wá rí i pé àwọn ọ̀rọ̀ Yorùbá kan wà tí a máa ń fi èèbó pè. Ẹ gbọ́, àwọn ọ̀rọ̀ Yorùbá kan wà tó jẹ́ pé èèbó la fi máa ń pè wọ́n tá a dẹ̀ mọ̀. Nítorí ó wá yà mí lẹ́nu, ní tí òjò kó wá yà mí lẹ́nu púpọ̀, òun ni wípé bí a ti ń pè ó ní àmì Yorùbá. Bóyá nǹkan tó fà á nìyẹn tí àwọn èèyàn wa tí wọ́n tún jù wá lọ tí wọ́n fi gbà á mọ́ra pẹ̀tọ̀ Yorùbá lélẹ̀ o, ẹ jẹ́ á sọ di Yorùbá. A wá dórí ẹ̀kọ́ báyìí. Yorùbá lákọ̀ọ́kọ́ tí màá sọ yìí, màá máa sọ Yorùbá, màá máa sọ ní èèbó, màá sì tún máa sọ Yorùbá rẹ̀ gangan. Yorùbá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, màá máa sọ. Èèbó tí wọ́n sọ di Yorùbá yẹn, màá sọ. Èèbó rẹ̀ tí àwa ń pè gangan ní Gẹ̀ẹ́sì, òun náà màá sọ. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, òun ni ìdẹ̀tí. Tẹ́ bá sọ pé ìdẹ̀tí, gbogbo wa la ti mọ̀ pé nǹkan tó dọ̀tí òun ni. Tí n bá sọ fún yín pé èdè Gẹ̀ẹ́sì rẹ̀ òun ni dirty, for something to dirty. Ṣé kí n sọ Yorùbá rẹ̀ gangan fún yín àbí kí n máa bá tèmi lọ? Yorùbá rẹ̀ gangan ó ní ẹ̀gbin. Ẹ̀gbin. Òun ṣe ẹ̀gbin. Òun ṣe ìdọ̀tí. Tẹ́ bá ní ọ̀bùn ni ọ́, ọ̀bùn ni ẹni tó ń ṣe ẹ̀gbin. Ọ̀bùn tún yàtọ̀ sí ẹ̀gbin. Ẹni tó ń ṣe ẹ̀gbin, tó ń ṣe àbàṣà, òun ni ọ̀bùn. Ohun tí ó ń ṣe òun ni ẹ̀gbin, kì í ṣe ìdẹ̀tí. Ìdẹ̀tí ọ̀rọ̀ òyìnbó ni tí wọ́n sọ di Yorùbá. Ìdẹ̀tí, dò mí. Ẹ mọ̀ bá mi ká lọ. Èkejì ń bẹ, òun ni ayọ́ngẹ́. Ayọ́ngẹ́ jẹ́ ọ̀rọ̀ Yorùbá tó jẹ́ pé àti inú èdè Gẹ̀ẹ́sì la ti mú wá. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ Gẹ̀ẹ́sì rẹ̀ sì ni a young girl.
or young girl bí British sì máa pè nìyẹn. A young girl is ní èdè Yorùbá ni ayọ́ngẹ́. Èdè Yorùbá rẹ̀ gangan wọ́n wá ní ọmọge. Ó tún yàtọ̀ sí omidan tiẹ̀. Ọmọge tún yàtọ̀ sí omidan. Ọmọge pé bí ọmọdébìnrin òun ni ayọ́ngẹ́ jẹ́. Ìkẹta pírífẹ̀tì ìyún prefect. Bí nílé ẹ̀kọ́ wa nísinsìnyí mọ̀ pé wọ́n máa ń yan àwọn prefect pé senior boy, senior girl, janitor, all that prefect tó máa ń yàn nígbà tá a wà ní ilé ẹ̀kọ́. Ilé ìwé sì yàtọ̀ sí ilé ẹ̀kọ́. Ká fi bẹ̀rù ya ibi tá à ń lọ jìnnà, ibi tá à ń yà ló pọ̀. Ká fi bẹ̀rù ya ilé ìwé òun ni library. Ilé ẹ̀kọ́ òun ni school ní èdè Gẹ̀ẹ́sì àti èdè Yorùbá rẹ̀ òun nìyẹn. Ká máa bá ká lọ. Pírífẹ̀tì ó ní ọ̀rọ̀ Yorùbá. Àfetíyá ni àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò ń ṣe àfojú rárá. Etí la fi ń yá wọn. Pírífẹ̀tì jẹ́ ọ̀rọ̀ Yorùbá kan tí ó túmọ̀ sí pé aṣojú àwọn ọmọ ilé ẹ̀kọ́. Yorùbá rẹ̀ gangan nù. Aṣojú àwọn ọmọ ilé ẹ̀kọ́. Olóyìnbó máa ń pè ní prefect. Ẹ̀kẹrin níbẹ̀ òun ni tábìlì. Ní irú tí mo gbé ẹ̀rọ ìléwọ́ mi lé tábìlì ni tí mo fi ń bá yín sọ̀rọ̀ yìí. Tábìlì ó jẹ́ ọ̀rọ̀ Yorùbá tí a fi etí yálò láti ọ̀dọ̀ àwọn ní Gẹ̀ẹ́sì. Bẹ́ẹ̀ ni tábìlì ó ní Yorùbá rẹ̀ ni pé orí àga àgbé nǹkan lé. Ó lè jẹ́ oúnjẹ o, ó lè jẹ́ ìwé o, orí àga àgbé nǹkan lé. Ó tún yàtọ̀ sí chair, ó sì yàtọ̀ sí bench. Bench ni àga gbọọrọ tí a máa ń jókòó lé. Chair ó ní àga àjókòó lé. Ó tún yàtọ̀ sí stool. Stool ni àga tí à ń jókòó lé tí kò ní ìfẹ̀yìntì àmọ́ ẹlẹ́sẹ̀ mẹ́rin. Àga àjókòó tí ò ní fẹ̀yìntì ó ní Yorùbá stool. Gbangba àjókòó aláìnífẹ̀yìntì ń wá. Ohun tí wọ́n sọ fún wọn ni wípé bá mi gbé stool, bring me that stool. Gbé àga àjókòó aláìnífẹ̀yìntì ń wá fún mi. Òun ni stool. Eléyìí tó tún kàn bẹ́ẹ̀ ni dókítà. Dókítà jẹ́ ọ̀rọ̀ Yorùbá àfitíyá. Bẹ́ẹ̀ ni tí èdè Gẹ̀ẹ́sì rẹ̀ sì jẹ́ doctor. Doctor òun ni ọ̀rọ̀ tí eléyìnbó ń pè é. Yorùbá rẹ̀ gangan òun ni olùtọ́jú àgbà. Ẹ mọ̀ gbọ́ o. Tí ẹ bá tẹ́tí sí ọ̀rọ̀ yẹn dára ẹ ti rí pé a ti yọ nǹkan kan kúrò ńbẹ̀. Bó ṣe yẹ ká pè gangan ni olùtọ́jú aláìsàn àgbà. Àmọ́ nígbà tá a ti yọ aláìsàn kúrò ńbẹ̀ yẹn a lè pè wọ́n ní olùtọ́jú àgbà. Tí àwọn nurses tán máa jẹ́ olùtọ́jú kéékèèké tàbí ká sọ pé olùtọ́jú ni wọ́n, àwọn nurse nìyẹn. Àmọ́ àwọn doctor ni a máa pè ní olùtọ́jú àgbà tí àpèjá rẹ̀ yóò máa jẹ́ olùtọ́jú oníwòsàn àgbà. Sọ̀rọ̀ mi yé yín. Ṣé rí ohun tí mo rí ń bẹ̀ òun ni pé Yorùbá pọ̀, Yorùbá gùn, Yorùbá dùn lédè. Ṣé rí àwa àsìn òun láti ya ọ̀lẹ. Kò sí ọ̀rọ̀ ọ̀hún tí Yorùbá kì í ní ọ̀rọ̀ fún. Gbogbo àwọn ìta sọ pé a fi tíátà fojú yà gbogbo ẹ̀ pátá ni yóò ní Yorùbá nígbà náà. Torí wípé kí ni kí Yorùbá tó mọ̀ pé àwọn Portuguese kan tó máa pè wọ́n ní àgù, kí wọ́n tó mọ̀ pé àwọn Britain ní Gẹ̀ẹ́sì. Ṣé ẹ mọ̀ pé wọn ò gbé Gẹ̀ẹ́sì wá láti ìlú wọn, wọn ò sọ pé Gẹ̀ẹ́sì là ń jẹ́, Yorùbá ló pa ọ̀rọ̀ ìpapọ̀ tó fún wọn. Àwọn Portuguese wọn gbé wá pé àgù là ń jẹ́ kí Yorùbá tó pa ọ̀rọ̀ ìpapọ̀ kó tó fún wọn. Àwa àsìn ni a ní àròjinlẹ̀ tó. Tàbí kí n sọ wípé a ò tẹ́tí gbọ́ tàbí kọ́ ẹ̀kọ́ yìí lọ́dọ̀ àwọn baba ńlá baba wa nígbà tí àwọn wà láyé. Torí pé ní ìgbà náà kò sí ọ̀rọ̀ tí wọn kì í ní ọ̀rọ̀ fún, kò sí èdè ọ̀hún tí wọn ò kì í ní ìtumọ̀ fún, kò sí èdè ọ̀hún tí wọn kì í ní Yorùbá fún.
àwa ti sin ilá ayọ̀lẹ̀ a rí i pé n tó rọrùn ní káfẹ́ kan yá a lù ká sì máa lò ó ní èdè Yorùbá ká fàmì Yorùbá lé lórí n tó yá tó sì rọrùn láti ṣe ni àmọ́ àwọn bàbá wa ń gbà náà wọn ò ní àkọọ́lẹ̀ ni wọ́n ní ìtàn bẹ́ẹ̀ ni ohun tí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì nígbàgbọ́ nínú rẹ̀ ni wípé torí pé àwọn òyìnbó yìí ní àkọsílẹ̀ òun ni wọ́n fi jù wá lọ a ti ń kọ nǹkan lẹ̀ tipẹ́ ńlẹ̀ Yorùbá àmọ́ àwọn ò kì í kọ ìtàn lẹ̀ a máa ń rí i pé ohun tí ó lè jóná tí ó lè sọnù ni àmọ́ ìtàn tí a bá gbé sí orí àwọn bàbá wa ní àròjinlẹ̀ gan ìtàn tí a bá gbé sí orí tàbí ọ̀rọ̀ tí a bá gbé sí orí yóò máa lọ títí láéláé ni kò lè èèyàn lè gbàgbé bẹ́ẹ̀ o àmọ́ kò lè gbàgbé gbogbo ẹ̀ tí ẹ bá kọ ìtàn lẹ̀ tí ilé bá jó ìtàn ti jóná nù ó ti lọ ohun tí ẹ kọ lẹ̀ tí ẹ ò mọ̀ lórí ṣe mọ̀ pé asán bá ń sá ni so bó ti jẹ́ nìyẹn ọ̀rọ̀ Yorùbá dùn èdè Yorùbá dùn ó sì gùn ó ju gbogbo ohun tí a rò lọ Kúnlé Bámijí lórúkọ tí wọ́n pè mí olùkọ́ àgbà Yorùbá lèmi náà jẹ́ àyàn gidigbo ní mí mo ti ń kógi ìbòlú ọgbọ́n kí gbogbo olóye àti ọ̀mọ̀ràn kí wọ́n lè jó ẹ gbọ́ ẹ tẹ̀lé mi lórí gbogbo ìkànnì ayélujára wa èmi ni màá máa wá ẹ̀yin náà ni màá máa bá ó dìgbà ire o.